ìwé ọ̀nà òmìnira ni à ń kà lọ́wọ́lọ́wọ́. Bíọ́dún Ọláwuyè ló kọ ọ́. Apá keje ni a wà báyìí. Olúkòso ń palẹ̀ ogun mọ́ ní àkórí rẹ̀. Ọkọ̀ gómìnà ìpínlẹ̀ Oníyanrìn páàkì nínú géètì Ilérìngèdè kan báyìí. Ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò oníná lórí kan náà páàkì lẹ́yìn rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ tí ọkọ̀ náà dúró ni àwọn ọlọ́pàá 8 ti sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó wà lẹ́yìn tí wọ́n sì ti dúró tìfura yí ọkọ̀ gómìnà ká. Ọlọ́pàá kan sọ̀kalẹ̀ níwájú ọkọ̀ gómìnà, ó ṣí ilẹ̀kùn fún gómìnà. Gómìnà sọ̀kalẹ̀, ó sì wọ inú ilé náà lọ tààràtà. Bí gómìnà ti wọ yàrá ìgbàlejò inú ilé náà, ọmọbìnrin arẹwà kan sáré wá pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà. Ọmọbìnrin náà rẹwà ká mú tẹ̀gàn kúrò. Ó ga, ó sì gbọ̀nlẹ̀, eyín rẹ̀ funfun pìn bíi ẹ̀gbọ̀n òwú. Ìrìn ẹsẹ̀ rẹ̀ ń dáni lọ́rùn. Ó wọ ẹ̀wù gígùn aláwọ̀ omi aró búlù kan báyìí tó fún mọ́ ní gbogbo ara díẹ̀ báyìí. Ẹ̀wù yìí sì ń ṣe àfihàn gbogbo ohun tí Olódùmarè fi ṣe ìpele ẹwà obìnrin náà. Ọmú àyà rẹ̀ méjèèjì dúró sìkìsìkì. Orí ọyàn rẹ̀ hàn kedere bó ti dúró wámúwámú bíi ọmọ ológun nínú aṣọ náà, bíi ẹni pé yóò dá aṣọ náà lu. Dájúdájú ọmọbìnrin náà ò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan. Tọ́rọ́ ń bẹ lẹ́ẹ̀kẹ́ ọmọbìnrin náà méjèèjì. Gbogbo ara rẹ̀ ló ń dán bíi dígí. Ọjọ́ iwájú rẹ̀ dára, bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀la rẹ̀ ò lábàwọ́n. Ẹ̀rín ẹnu rẹ̀ lè ṣèwòsàn fún alárùn ọpọlọ. Gbogbo ara rẹ̀ ló mọ́ fò bíi ògèrè epo pupa. Irun orí rẹ̀ ń dán gbinrin bíi ewé ẹran. Irú obìnrin tí wu gbogbo akọ láti fẹ́ ni. Kódà bí ọkùnrin bá ti kú lábẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, bí ó bá fi ojú kan obìnrin yìí, gbogbo ohun tí ó ti dòkú láyé rẹ̀ ni yóò gbéra sọ. Bí ó ti dé ọ̀dọ̀ gómìnà lẹ́nu ọ̀nà, ó fi ẹnu kò ó lẹ́nu. Òórùn àdídùn lọ́fíńdà tí obìnrin náà lò sára dára débi pé ó lè jí òkú ọdún 3 sàárè dìde. Ara gómìnà ò balẹ̀ mọ́, ṣe ló ń ṣe wérewère bí òbúkọ. Ó fi ọwọ́ méjèèjì fún ọmọbìnrin náà mọ́ra bíi ìgbà tí ènìyàn fún ọsàn. Ó sì bẹ̀rẹ̀ sí tì í lọ sí ibi àga gígùn kan báyìí. Ọmọbìnrin kan tí kò ju bíi ọmọ ọdún 15 lọ kan jáde láti yàrá ìdáná ilé náà sí ìta pẹ̀lú ìgò ọtí òyìnbó 2 kan báyìí lọ́wọ́. Tààrà ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò gómìnà ló lọ. Ó kó ọtí náà fún wọn, ó sì padà sínú ilé láti lọ kó ife sí i. Ìṣẹ́jú àáyá ló tún padà dé pẹ̀lú ife lọ́wọ́. Bí ó ti kó ife fún wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí da ọtí náà sáyà. Ọmọbìnrin náà tún padà sínú ilé. Kò sì pẹ́ púpọ̀ tó tún kó oríṣiríṣi èso wá fún wọn. Nínú ilé lọ́hùn-ún, gómìnà ti bọ́ aṣọ àti ṣòkòtò rẹ̀ jù síbì kan. Ó kó àwọ̀tẹ́lẹ̀ funfun kan báyìí àti ṣòkòtò péńpé sí i lára. Ó fẹnu ko ọmọbìnrin náà lẹ́nu bíi pé àṣemọ rẹ̀ ni. Gbogbo ara rẹ̀ ló ń gbọ̀n gàlégàlé bíi pé kò ṣe irú rẹ̀ rí. Bẹ́ẹ̀ ìyàwó 2 ló ní ilé. Ẹnìkan wúkọ́ kẹ̀hẹ̀kẹ̀hẹ̀ lẹ́yìn wọn bí ẹ̀ẹ̀mejì, ṣùgbọ́n gómìnà ò gbọ́ rárá. Ohun tó ń ṣe lọ́wọ́ ti dí létí. Bùnmi súnmọ́ ibi tí gómìnà wà, ó fún un ní àbàrá nídìí. Gómìnà ta wàì lójijì, ó sì fò dìde. Bùnmi na ìbọn sí i ní iwájú orí. Ara gómìnà wálẹ̀ wọ̀. Bùnmi ní, mo ti wí bẹ́ẹ̀ pé obìnrin làrùn rẹ. Ìgbà yìí ni gómìnà tó sọ yìí pé òun nìkan kọ́ ni òun wá sí inú ilé náà, pé òun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ni. Ó ní ìwọ kọ́ ni bẹ́sù yàn tán ni. Èmi náà ni, ẹyẹ méjì kì í jẹ́ adìẹ. Gómìnà bú sí ẹ̀rín, ó ní ilẹ̀ ti mọ́ bá olóró rẹ lónìí. Iná mọ́ ọ, ó kù ibi tí wàá gbà jáde. Ẹ̀yin ọmọ yìí dà. Ilẹ̀kùn yàrá ìgbàlejò tí wọ́n wà sí pìrí. Gómìnà ò wọ ẹnu ọ̀nà rárá tó fi na ọwọ́ sí Bùnmi. Ó ní ó yá, ẹ fi ọwọ́ òfin mú. Yẹ́misí tó ṣílẹ̀kùn wọlé ní fi ọwọ́ òfin mú ta ni. Òfin arúmọjẹ tí ẹ̀ ń ṣe ò ṣiṣẹ́ ní ibi tí a wà yìí mọ́. Àwa gangan ni òfin báyìí.
ìgbà yìí ni gómìnà tó wo ẹnu ọ̀nà tó rí Yẹ́misí tó dúró pẹ̀lú ìbọn lọ́wọ́. àyà rẹ̀ já pà, ó sì bẹ̀rẹ̀ sí í làágùn lẹ́sẹ̀kẹsẹ̀. Bùnmi bú sí ẹ̀rín. bẹ́ẹ̀ ni Kàfáyá wọlé sí yàrá ìgbàlejò náà láti yàrá ìdáná. ó ní àwọn ọmọ yín tí ẹ̀ ń pè má ti sùn lọ fọnfọn ní tiwọn. wọ́n jí wọn títí wọn ò dáhùn. ó jọ pé oògùn oorun tí mo fún wọn ló ń ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ lára wọn nítorí oorun náà dùn mọ́ wọn. Gómìnà ní oorun báwo lákòókò yìí? nǹkan ṣe mí. ó yọjú lójú fèrèsé, ó rí tí gbogbo wọn sùn sílẹ̀ lọ gbalaja bíi òkú ẹja. ó kúnlẹ̀ wọ̀ níwájú Bùnmi, ó ní mo fi Olódùmarè bẹ̀ ọ́, gbogbo ohun tí o bá fẹ́ ni mo ṣetán àti ṣe. bó bá jẹ́ ti owó ni, iyekíye tí ẹ bá fẹ́ ni n ó fún yín. Bùnmi ní ó yẹ kí ẹ sọ bẹ́ẹ̀, ṣebí kì í ṣe owó tí ẹ ṣiṣẹ́ fún ni owó ọ̀hún. owó gbogbo mẹ̀kúnnù ìlú tí ẹ̀yin nìkan jí kó ni. kò burú, ṣé ìwé sọ̀wédowó yín wà nítòsí? bẹ́ẹ̀ ni, ó ń bẹ nínú báàgì mi kékeré tó wà nínú ọkọ̀, ẹ jẹ́ kí n lọ mú wá. Bùnmi ní ẹ má ṣèyọnu, a ò gbọ́dọ̀ máa bẹ àgbàlagbà bíi tiyín níṣẹ́, pàápàá jùlọ gómìnà tún niyín. iṣẹ́ tí gbogbo aráàlú tó yàn yín sípò gan-an ràn yín, ẹ ò tí ì jẹ́ ọ̀kankan níbẹ̀ fún odidi ọdún 7. ká má wàá sọ ti àwọn 3 wọ̀nyí. Gómìnà ní ẹ rán mi, mo ṣetán àti lọ. rárá o, ìka tó bá tọ́ símú ni ẹ jẹ́ ká fi re imú. ẹ jẹ́ kí ọmọ yìí lọ mú un wá. Kàfáyá jáde lọ. bí ó ti dé ìta ló bá Fẹ́mi tó ń bọ aṣọ lọ́rùn àwọn ọlọ́pàá náà, tí wọ́n sì ń kó o sínú ọkọ̀ pẹ̀lú ìbọn wọn. kò pẹ́ púpọ̀ tí Kàfáyá fi tún wọlé padà pẹ̀lú ìwé sọ̀wédowó gómìnà. Bùnmi gba ìwé náà lọ́wọ́ rẹ̀, ó sì nà á sí gómìnà. ó béèrè lọ́wọ́ obìnrin tó jókòó ti gómìnà bóyá ó ní gègé ìkọ̀wé nínú ilé. obìnrin náà nawọ́ sí ibi tábìlì kan tó wà ní ọ̀kánkán. ẹsẹ̀kẹsẹ̀ ni Kàfáyá lọ sí ibi tábìlì náà tó sì lọ mú gègé ìkọ̀wé náà. gómìnà gba ìwé sọ̀wédowó àti gègé náà. bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ ń gbọ̀n rìrì. Bùnmi ní kọ 100 mílíọ̀nù sí ìwé náà. ẹsẹ̀kẹsẹ̀ ni gómìnà ti sáré kọ tó sì bu ọwọ́ lù ú. ó wá béèrè pé orúkọ ta ni kí òun kọ sí. Bùnmi ní kó má ṣèyọnu nípa orúkọ, pé àwọn yóò máa kọ orúkọ sí bó bá yá. ó já ìwé sọ̀wédowó náà fún Bùnmi. Bùnmi kó àwọn aṣọ rẹ̀ fún un pé kó wọ̀ wọ́n padà. lẹ́yìn tó wọ aṣọ náà tán, Bùnmi sọ fún Yẹ́misí kó máa mú gómìnà lọ ìta. Yẹ́misí, gómìnà àti Kàfáyá sì jáde lọ. Bùnmi kọjú sí ọmọbìnrin náà, ó ní ṣé ẹ̀yin ni ẹ kọ́ ilé yìí? rárá o, gómìnà ló kọ́. ibí ni èmi pẹ̀lú wọn ti máa ń pàdé. kò burú, mo dúpẹ́ púpọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yín. ó na ìwé sọ̀wédowó náà sí obìnrin náà, ó ní owó ọ̀yà yín nìyí, ẹ kọ orúkọ yín sí orí rẹ̀ kí ẹ sì lọ gbà á. ṣùgbọ́n kí ẹ rí i dájú pé ẹ tètè lọ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pé òkìkí yóò kàn pé wọ́n ti jí gómìnà gbé. yóò tó ọwọ́ ìrọ̀lẹ́ kí àwọn ọlọ́pàá tó sùn sí ìta wọ̀nyí tó lè jí. ẹ rí i dájú pé ìrìnyìn ti jìn sí gbogbo agbègbè yìí kó tó di àkókò náà. ṣùgbọ́n ẹ má fòyà rárá, nítorí pé ìgbà tí a ó bá ṣe rí oṣù kan sí ìgbà tí a wà yìí pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo ohun tó ń rùn nílẹ̀ yìí ni yóò ti tán. ẹ̀yin náà yóò sì lè rìn fanda. Bùnmi pẹ̀yìn dà, ó sì jáde lọ. kò pẹ́ púpọ̀ tí obìnrin náà fi gbọ́ tí ọkọ̀ méjèèjì tó wà ní ìta síná. láàrin ìṣẹ́jú àáyá kò gbúrò ọkọ̀ kankan mọ́. ó sáré dìde, ó fi ìwé sọ̀wédowó náà sínú báàgì àpamọ́wọ́ rẹ̀, ó sì wọ yàrá kan báyìí lọ. ìgbà tí yóò fi jáde padà, ó ti pààrọ̀ aṣọ. ó sì tún gbé báàgì kan báyìí tó tóbi ní ìwọ̀nba lọ́wọ́. ó ṣílẹ̀kùn ìta, ó sì jáde lọ. ní iwájú ilé kan báyìí, ọkọ̀ dúdú bọ̀gìnì kan báyìí páàkì ní iwájú ilé náà. ọ̀gá àwọn ológun pátápátá sọ̀ nínú ọkọ̀ náà. àwọn ọmọ ológun méjì sì sọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́. bí ọ̀gá ológun náà ti sọ̀kalẹ̀ ló ń wo gbogbo àyíká tó sì ń pariwo sanya sanya, jídé jídé, ibo ni àwọn ọmọ yìí wá gbà lọ báyìí. ó ní kí àwọn ológun méjì tó wà pẹ̀lú rẹ̀ dúró sí ìta de òun. ó sì wọnú ilé lọ. bí ó ti wọlé ni ó rí tí ìyá àgbàlagbà kan tó jẹ́ ìyá rẹ̀ ń làágùn bọ̀lọ̀ lórí àga tó jókòó sí
ẹ̀rù bà á, ó sáré sí ibi tí ìyá náà jókòó sí tó ti ń mí lókè àyà. Ó kúnlẹ̀ wọ̀ pẹ̀lú orókún méjèèjì, ó sì bẹ̀rẹ̀ sí yẹ gbogbo ara ìyá wò. Bẹ́ẹ̀ ló ń béèrè pé, màámi, kí ló ṣe yín? Ẹnìkan na ìbọn sí i lórí látẹ̀yìn. Ara rẹ̀ wárìrì. Ẹni tó na ìbọn sí i lórí náà bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀. Ó sì yọ ìbọn ìléwọ́ tó wà níbi ṣòkòtò rẹ̀. Ó ní, bẹ́sù yàn tán ní orúkọ mi. Ìdí olórí àwọn ọmọ ológun ti di omi lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́ bẹ́sù yàn tán. Oró inú mi ju ti ọká lọ. Gbogbo ohun tí mo bá ní kí o ṣe ni kó o ṣe. Mo fẹ́ kí o mọ̀ pé àwọn ọmọ ológun méjì tí o fi ṣọ́ ilé yìí wà nínú yàrá lọ́hùn yẹn ní ibi tí mo so wọ́n mọ́lẹ̀ sí. Àwọn méjì tó sì ń dúró dè ọ́ ní ìta ò jámọ́ nǹkan kan lójú mi. 500 ọmọ òtó èṣù lù pa lójúmọ́. Má gbìyànjú àti lu agídí kó o mọ̀ bá gé ẹ̀mí ara rẹ kúrú, kí o mọ̀ bá lọ ṣáájú àkókò tí o yàn. Ọ̀gá ológun náà dìde wúyà lójijì. Ó fi ọwọ́ òsì gbá ìbọn ọwọ́ Bẹ́sùyàntán dànù. Fìrì ni ìbọn náà kùn lọ bíi òkò rọ́bà. Èyí bá Bẹ́sùyàntán lójijì. Kí Bẹ́sùyàntán tó dúró dáadáa padà, ọ̀gá àwọn ológun náà kò ní ẹsẹ̀ kan ní ibi ẹnu. Ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ̀jẹ̀ ń dà lẹ́nu Bẹ́sùyàntán. Ó fi ọwọ́ nu ẹ̀jẹ̀ náà. Ó kọjú sí ọ̀gá ológun náà. Ọ̀gá ológun náà tún ẹsẹ̀ rìgìdì mìíràn sù. Ọ̀kánkán iwájú orí Bẹ́sùyàntán ni ó fẹ́ gbé ẹsẹ̀ náà lé, ṣùgbọ́n Bẹ́sùyàntán bẹ̀rẹ̀ fún ẹsẹ̀ náà. Ó sì fi ọwọ́ òsì rẹ̀ ju ọ̀gá ológun náà ní ìkúùkù ní ibi ọrùn mọ́ àgbọ̀n ìsàlẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ni ọ̀gá ológun náà bá ẹ̀yìn lọọlẹ̀ tó sì nà sílẹ̀ gbalaja tí kò sì lè yíra padà mọ́. Bẹ́sùyàntán rìn lọ sí ibi tí ìbọn méjèèjì tó kó lọ́wọ́ bọ́ sí. Ó sì rìn lọ sí ibi tí tábìlì kan báyìí wà. Ó já bébà funfun kan báyìí lórí tábìlì náà. Ó sì fi nu ẹ̀jẹ̀ tó wà lẹ́nu rẹ̀. Ó wojú ìyá náà. Ó lọ sí ọ̀dọ̀ ìyá náà. Ó sì jókòó tì í. Ó ní, ẹ fọkàn balẹ̀ màmá, ọmọ yín ò tí ì kú, ó kàn fi ikú ṣeré lásán ni. Ìyá náà sáré wojú Bẹ́sùyàntán. Bẹ́ẹ̀ ni màmá, dídákú lásán ló dákú. Mo kí yín kú oríire pé kì í ṣe ọwọ́ ọ̀tún yìí ni mo fi kú ní ìkúùkù, torí pé bó bá fi jẹ́ ọwọ́ ọ̀tún yìí ni babaláwo kì í wo ìka tó bá ti re ọ̀run lẹ̀rọ̀. Mo fẹ́ kí ẹ mọ̀ pé obìnrin ni mí, mo sì mọ bí ọ̀rọ̀ ọmọ ti máa ń rí lára abiyamọ. N ò sì ṣe ìlérí kí n má múṣẹ rí láyé. A ó mú ọmọ yín yìí lọ báyìí, ṣùgbọ́n yóò padà wá bá yín nígbà tí a bá parí gbogbo ohun tí a fẹ́ ṣe. Ẹ lọ fọkàn balẹ̀. Wọ́n ti ba ìlú yìí jẹ́ jìnnà. Bí a ò bá ṣe gbogbo ìgbésẹ̀ yìí, ìlú ò lè rọgbọ. Wọ́n ti ta gbogbo wa sóko ẹrú. Àsìkò sì ti tó báyìí láti gba òmìnira. Bùnmi dìde nílẹ̀. Ó yọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan báyìí lápò. Ó ká ọwọ́ ọ̀gá ológun méjèèjì sẹ́yìn. Ó sì kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà sí lọ́wọ́. Ó sì fi téèbù aláwọ̀ eérú kan báyìí lẹ̀ lẹ́nu pa. Ó ké sí Kàfáyá nínú yàrá tó farapamọ́ sí. Ó sọ̀rọ̀ wújẹ́wújẹ́ sí i létí. Kàfáyá sì jáde síta. Bí ó ti jáde síta ló tẹjú mọ́ aṣọ ọ̀kan lára àwọn ọmọ ológun náà. Ó sì rí tí wọ́n kọ Súlè síbi àyà aṣọ rẹ̀. Lẹ́yìn náà ló béèrè pé ta ló ń jẹ́ Súlè nínú yín. Ọkùnrin kan sáré súnmọ́. Ó ní, èmi ni Súlè. Kàfáyá ní, ọ̀gá ní kí n sọ fún yín pé kí gbogbo yín máa padà sí ọ́fíìsì pé àwọn yóò pè yín lásìkò tí àwọn bá fẹ́ kí ẹ gbé àwọn padà. Kàfáyá pẹ̀yìn dà. Ó fẹ́ máa wọlé lọ ní Súlè ní, ṣùgbọ́n ọ̀gá sọ pé. Kàfáyá yíjú padà. Ó ní, ọ̀gá pàṣẹ. Ẹ̀yin tún ń ṣe ṣùgbọ́n kan. A máa ń pa ọ̀nà oko gan dà ká tó wá sọ ti ọ̀rọ̀ ẹnu. Ẹ ṣọ́ ara yín o. Súlè dákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kàfáyá ò tilẹ̀ bójú wo ẹ̀yìn tó fi wọnú ilé lọ. Kò pẹ́ púpọ̀ tó wọnú ilé ni wọ́n gbọ́ tí ọkọ̀ tó wà ní ìta síná tí wọ́n sì jáde lọ. Kò pẹ́ púpọ̀ tí àwọn ọmọ ológun tó wà ní ìta lọ tán tí ọ̀gá ológun náà fi lajú. Ó yí ara padà nílẹ̀. Gbogbo ara kan gógó. Bùnmi ní, ṣé ẹ ti rí i pé ọmọ yín ò kú báyìí màmá? Mo fẹ́ kó jí lójú yín kí ẹ lè mọ̀ pé òdodo ni mò ń sọ ni. Àwa ń mú lọ báyìí o. Yóò padà wá bá yín láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Bùnmi dìde nílẹ̀. Ó sì fi ìyá náà lọ́kàn balẹ̀ dáadáa. Ọkọ̀ kan dúró ní ìta. Kẹ́mi àti Yẹ́misí sì sọ̀ nínú ọkọ̀ náà.
wọ́n sì wá kún Bùnmi àti Kàfáyá lọ́wọ́ láti fa ọ̀gá ológun náà wọnú ọkọ̀. Bí wọ́n ti ṣínà ọkọ̀ tí wọ́n fẹ́ máa jáde lọ ni alùpùpù kan já ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbà ti ìyá náà kalẹ̀ ní iwájú ìta. Bùnmi rọra yí gíláàsì ọkọ̀ wálẹ̀. Ṣé gbogbo gíláàsì rẹ̀ ló kúkú dúdú? Ó ní àbí ìwọ ni Ṣadé? Ọmọbìnrin náà forí dáhùn pé òun ni. Bùnmi yọ owó kan lápò, ó sì ka 40,000 fún ọmọbìnrin náà. Ó ní kí ó bá òun tọ́jú ìyá dáadáa. Ọmọbìnrin náà kúnlẹ̀. Bí ó ti gba owó náà, ẹsẹ̀kẹsẹ̀ ni ọkọ̀ wọn sì parẹ́ mọ́ ọ lójú. Gbogbo ìlú ló dá gírogíro. Ìbá àwọn díẹ̀ ló ń rìn lójú pópó. Inú fu àyàfu ni gbogbo wọn ń bá kiri. Tìfúnra tí yàlẹ̀yàlẹ̀ ń rìn lójú ọkọ ìyàwó náà sì ni ìbá àwọn tó wà nígboro ń rìn kiri. Ṣé ẹ mọ̀ pé ibi tí afẹ́fẹ́ bá ti fẹ́ tó gbé kẹtẹpẹ ògì kò yẹ kí oníyẹ̀fun ó ṣàfira? Ìdí ni pé láàrin oṣù kan péré gómìnà 26 àti igbákejì gómìnà 10 ni wọ́n ti jí gbé tí ẹnikẹ́ni ò sì gbọ́ mo kò ó wọn rárá. Kódà ní ibi tí ọ̀rọ̀ náà le dé, kò sí igbákejì gómìnà tó ṣetán àti máa tukọ̀ ìpínlẹ̀ wọn lọ látàrí pé ẹ̀rù ń bà wọ́n torí gbogbo ẹni tí wọ́n bá ti fi ṣe adelé fún àwọn tí wọ́n ti jí gbé ló ń di ẹni àwátì. Gbogbo ẹni tí wọ́n bá sì pé kó wá di àyè òṣèlú tó ṣòfò mú ló ń tètè na pápá bora. Ṣé kójú má rí bí gbogbo ara lògùn rẹ̀? Nínú igbó lọ́hùn-ún, Kẹ́mi àti Bùnmi ṣẹ̀ṣẹ̀ ka ìròyìn kan tán lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni. Kẹ́mi dìde, ó ní mo kí gbogbo wa pátápátá pé a kú àfaradà láti ìgbà yìí wá. Mo sì tún kí wa kú oríire ti àwọn ohun ìjà tí a sanwó fún tó dé lálẹ́ àná. Gbogbo wa la mọ̀ pé èyí ló jẹ́ kí ìjà òmìnira wa rọrùn sí i. Ìròyìn kan ní èmi pẹ̀lú Bùnmi ṣẹ̀ṣẹ̀ kà tán báyìí lẹ́yìn tí a ti jí ọ̀gá ológun pátápátá nílẹ̀ yìí gbé tí a sì ti gbé ọ̀pọ̀lọpọ̀ gómìnà pẹ̀lú igbákejì wọn. Ìbẹ̀rùbojo ò lè jẹ́ kí àwọn ọ̀jẹ̀lú tó kù ó lè sun àsùnforílẹ̀sùká mọ́. Púpọ̀ nínú wọn ti ní ẹ̀jẹ̀ ríru. Èyí túmọ̀ sí pé a ò jìnnà sí òmìnira wa mọ́. Gbogbo wọn dámúso. Ẹ ṣeun. Ìròyìn tí a wá rí kà báyìí ni pé ọ̀gá ológun mìíràn tí wọ́n yàn lẹ́yìn tí a ti jí ti àkọ́kọ́ gbé tán ti fi ìròyìn síta pé ààrẹ ti ṣetán láti gbé ìjọba kalẹ̀ fún ààrẹ wa ọ̀gbẹ́ni Àdìgún ní wọ́ọ́rọ́wọ́ kí àlàáfíà lè jọba lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ náà sọ ọ̀rọ̀ yìí bákan náà. Kódà wọ́n ní ọjọ́ tí ààrẹ wọn bá gbé ìjọba náà kalẹ̀ ni wọn yóò ṣe ìbúra fún ọ̀gbẹ́ni Àdìgún. Ìdí abájọ gbogbo atótónu mi ni pé mo fẹ́ kí gbogbo wa foríkorí ká jíròrò lórí ọ̀rọ̀ náà. Torí ìsínwó ìkòròwó ohun abádìjọ wò gígùn ní igun. Gbàdé ló kọ́kọ́ dìde, ó ní ọ̀rọ̀ náà ń lójú bọ̀ nìyẹn. Ibi tí a fẹ́ kí igi ọ̀rọ̀ náà wó sí náà ló padà wó sí. Kí ló tún wá kù? Kí wọ́n mú ọjọ́ ló kù kí gbogbo wa sì lọ sí ibẹ̀ kí wọ́n búra fún ààrẹ wa. Ó rẹ́rìn músẹ́. Kàfáyá wò ó bẹnujẹ́, ó sì mì orí ṣùgbọ́n kò sọ̀rọ̀. Dàmọ́lá náà tún dìde, ó ní ẹ wò ó, omi tó bá mọ níwọ̀n ni ẹ jẹ́ ká da ọ̀run lásì o. Àáyá gbọ́n Ògúngbè gbọ́n ni ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe. Bí àáyá wọn bá ti ń tiro kí Ògúngbè wa náà máa bẹ̀rẹ̀. Ohun tá a mọ̀ la ò mọ̀. Gbogbo wa la mọ̀ pé ẹni tó ń sin gbà ò lówó lọ́wọ́ ni. N ò sì lè bá Gbadé tó sọ̀rọ̀ wí púpọ̀. A kì í dàgbà kọjá ohun tí a mọ̀. Ènìyàn lè mọ ẹdún àbọ̀n kó má mọ mòro. Kò sí ẹni tí ò wù bíi kí òmìnira yìí ti tó wa lọ́wọ́. Ṣùgbọ́n bí ènìyàn bá fi odidi ilé jin oògùn ṣùgbọ́n tí kò ní ìfura tó dájú lọ́wọ́, olúwa rẹ̀ ò ní nǹkan kan. Mo mọ àwọn ará ibí yìí dáradára. A kì í mọ ilẹ̀ kó kú ni níṣu. Gbogbo wa la mọ̀ pé ìjọba ẹ̀tàn níjọba wọn. Ó dá mi lójú tó àdá pé ète ni wọ́n tún ń dá. Gbogbo wa la sì mọ àwọn ètò tó wà nílẹ̀. Ẹ jẹ́ kí a kọ́kọ́ yanjú ìyẹn ná. Ohun tó lè mú wa wọ ẹ̀yán kàìnkàìn bíi ọwọ́ ẹni ò bá tí ì tẹ èkú dà. Tírú ẹni bẹ́ẹ̀ bá ń gbìyànjú àti béèrè ikú tó pa bàbá ẹ̀, àfàìmọ̀ ni kì í ṣe ikú tó pa bàbá náà
ni yóò padà pa ọmọ. Bí a bá ti kọ́kọ́ kó wọn ní papámọ́ra dáadáa, a lè wá ṣẹ̀ṣẹ̀ fún wọn ní ọjọ́ tí a ó lọ gba ẹ̀tọ́ wa. Èrò tèmi nìyẹn o. Fẹ́mi dìde ó ní mo kí gbogbo ẹni tó ti ń sọ̀rọ̀ látàárọ̀, gbogbo yín náà lẹ rí sọ, ṣùgbọ́n nípa ti ọ̀gágun tuntun ọ̀gá ológun Dáramọ́lá mo mọ̀ wọ́n dáadáa. Awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, aṣíwájú ni wọ́n kì í sọ̀rọ̀ kí ènìyàn má bà bẹ́ẹ̀. Òmìnira la fẹ́, òmìnira ọ̀hún ló sì dé wẹ́rẹ́ yìí. Tayọ̀tayọ̀ ló yẹ ká lọ fi gbà á. Gbogbo wọn pátápátá ló sọ̀rọ̀. 2.5 nínú 3 wọn ló sì sọ pé kí àwọn fún wọn ní ọjọ́ tí wọn yóò búra fún Àdìgún gẹ́gẹ́ bí ààrẹ tuntun, kí àwọn sì lọ gba ẹ̀tọ́ àwọn ló yẹ. Bùnmi àti Kàfáyá nìkan ni kò sọ̀rọ̀, àfi ìgbà tí Kẹ́mi sọ pé Bùnmi àti Kàfáyá ṣé ẹ ò ní dá sí ọ̀rọ̀ yìí ni. Fùú ni Kàfáyá dìde ó ní mo kí gbogbo yín pátápátá kú atótónu látàárọ̀. N ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ torí bí a ti pọ̀ tó yìí, èmi ni mo kéré jù nínú wa. Ṣùgbọ́n nígbà tí ẹ ti jẹ́ kó yé mi pé a kì í ké mọ́ onígẹ̀gẹ̀ pé kó gbé n tó wà lọ́fun ẹ̀mí, ẹ jẹ́ kí n wí n tó wà lọ́kàn mi. Bí mo bá ní oore ọ̀fẹ́ láti yí ọ̀rọ̀ tí à ń gbà bí igbá ọtí láti àárọ̀ dànù ni, inú omi òkun ni wọ́n bá lọ dà á sí, kí ọ̀rọ̀ rírùn máa bá alagbalúgbú omi lọ, nítorí pé ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ nílẹ̀ rárá ni. Àmọ́ ṣá, orí tí yóò jẹ ìkó, bí wọ́n bá wé láwàní fún, yóò tú dànù lásìkò tí yóò jẹ ìkó. Bóyá ó ti wà nínú àkọsílẹ̀ pé púpọ̀ nínú yín wọ̀nyí yóò kàn rí ilẹ̀ lérí ní ọ̀kánkán ni, ẹ ò ní débẹ̀. Torí bí wọ́n bá ní igbó ni ènìyàn yóò kú sí. Bírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe gá, ó yẹ kó máa súnmọ́ tòsí ọ̀nà. Wọ́n ní ejò pa ẹnìkan lọ́nà ibìkan ní ìjẹrin, àmọ̀tẹ́kùn pa ẹlòmíràn lọ́nà ibẹ̀ níjẹta, ẹnìkan rin àrìnrà lọ́nà ibẹ̀ lánàá. Ẹ̀yin tí ẹ wá fẹ́ gba ibẹ̀ kọjá lónìí ń sọ pé torí pé wọ́n rìn lọ́sàn-án gangan ni. Ìgbà wo ló rọrùn láti kọ ìjàmbá bí kò ṣe òru ọ̀gànjọ́? Bí a bá ń sọkún, ẹ jẹ́ kí a máa ríran o. Ète ni wọ́n tún fẹ́ fi ìyẹn ta fún wa. Bí a bá lè tẹ̀lé ohun tí wọ́n wí, àkùkọ wa fúnra rẹ̀ ló fi ogbe rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ nìyẹn o. Ẹ jẹ́ kí a gbé èrò yẹn tì sí ẹ̀gbẹ́ kan báyìí ná. Àjànàkú ò lọ́rùn aré sísá, ibi erin lákàtàbú bá kọjú sí ló ń lọ. Ẹ má jẹ́ kí ọgbọ́n ẹ̀wẹ́ wọn yìí dá wa padà sẹ́yìn. Àsìkò tó bá kù díẹ̀ kí ẹ̀dá ó dé ibi ayọ̀ rẹ̀ nílé ayé ni ó yẹ kó máa múra dáadáa, kí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìfura. Ìdí ni pé bó bá ti kù kínkínní kí ènìyàn débi ògo rẹ̀, oríṣiríṣi nǹkan ni yóò máa yọjú tí yóò dàbí ẹni pé òun ló tọ̀nà jù fún un láti ṣe. Ìdí nìyí tírú ẹni bẹ́ẹ̀ fi gbọ́dọ̀ kún fún àròjinlẹ̀ lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe ní àkókò náà. Torí àti ṣubú ẹ̀dá nírú àkókò yìí kò ju bí ìgbà tí ènìyàn kàn ṣẹ́jú lásán lọ. Bí wọ́n bá ń kìlọ̀ fún aláboyún pé kó má rìn lọ́sàn-án gangan, kì í ṣe kí oòrùn má bàa pa, torí ohun tó yí awo tí ò lè yọ ọ̀gbẹ̀rì ènìyàn ni. Èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Bùnmi dìde ó ní ó ṣeun Kàfáyá, ọgbọ́n àti òye tí Olódùmarè fi ṣe ọ́ lọ́jọ́ kò ní fi ọ́ sílẹ̀ láéláé. Ọ̀rọ̀ òmùgọ̀ ènìyàn ní yàtọ̀, tọlọ́gbọ́n a máa ṣe déédéé ara wọn. Kò sí àṣàdànù nínú gbogbo ohun tí Kàfáyá àti àwọn díẹ̀ nínú yín ti sọ. Kì í ṣe pé a kó ọ̀rọ̀ ọ̀gá ológun tuntun dànù pátápátá, ṣùgbọ́n a kọ́kọ́ parí gbogbo ètò tí a ti là sílẹ̀ pátápátá ná. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ọ̀túnla òde yìí ni ibi tí à ń lọ yóò hàn kedere sí gbogbo àgbáyé pátápátá. Gbogbo ilẹ̀ àgbáyé ni yóò mìtìtì, oòrùn yóò máa ràn, ṣùgbọ́n òtútù ò ní jẹ́ kí àwọn ènìyàn ó sinmi. Ohun tí ò ṣẹlẹ̀ rí ni yóò ṣẹlẹ̀ ní ọ̀túnla. Gbogbo ìlú ní orílẹ̀-èdè yìí ni ìjì líle ọ̀rọ̀ náà yóò fẹ́ dé. Púpọ̀ ènìyàn tí ò bá lọ́kàn ni yóò dèrò ilé ìwòsàn tí wọ́n bá gbọ́ ìròyìn náà. Ọ̀pọ̀ yóò mí kanlẹ̀, yóò sì dèrò ọ̀run. Èmi bẹ́sù yàn tán ni mo sọ bẹ́ẹ̀. Ẹ wà ní ìmúrasílẹ̀, ìgbáradì àti ìdánilẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ní wákàtí 2 sí ìgbà tí a wà yìí. Bẹ́ẹ̀ ni kò ní sí ohun kan dàbí alára tí yóò fi di ọ̀túnla tí gọngọ yóò sọ. Báyìí ni a parí kíkà apá keje ìwé ọ̀nà òmìnira tí a ti ọwọ́ Bíọ́dún Ọláwuyè kọ. Ẹ kú ìmúrasílẹ̀ fún apá kẹjọ.